Autopsy result is out. This is unofficial declaration wípé wọ́n pa Timothy. Unofficial. Quote me. Unofficial. Ìsọ̀tì àkọ́kọ́ fi yé wa wípé wọ́n gba ẹ̀jẹ̀ Timothy, wọ́n yọ nǹkan bẹ́ẹ̀, wọ́n dẹ̀ kán eegun ẹsẹ̀ Timothy, eegun itan rẹ̀, wọ́n bírèkì eegun itan méjèèjì, wọ́n fọ́ nǹkan mọ́ lórí, àlè sọ bóyá ẹni bóyá gini, wọ́n fọ́ nǹkan mọ́ lórí látọjú oorun. Autopsy result is out. This is unofficial declaration wípé wọ́n pa Timothy. Unofficial. Quote me. Unofficial. But a ti gbọ́ àwọn. This is pathetic. This is pathetic. My heart is bleeding. My heart is bleeding. I don't know. Mi ò mọ̀ tí Adédoyin ń béèrè fún nílé ẹjọ́ pé ká fóun lẹ̀. Mi ò mọ̀ bí lọ́yà Adédoyin ṣe máa feel right nígbà tí autopsy result jáde kàn fi hàn wọ́n. Mi ò mọ̀ bí àwọn tó jẹ́ ẹgbẹ́ àwọn tó ní hòtẹ́ẹ̀lì ní Nàìjíríà, mi ò mọ̀ bọ́n ṣe máa feel báyìí nígbà tí autopsy result tó padà jáde. I broke my silence today. My keeping quiet all this while. It's not that I don't know what to say or I am not bothered again about the matter of Timothy. But I have to know what to say. I have to be sure of what I am saying because I know how far, I know how viral it may likely go. And I will not say anything I won't be able to defend at the end of the day. Ẹ̀yin ọmọ Nàìjíríà, nílẹ̀ yìí àti lókè òkun, tẹ́ ẹ bá ń sùn tẹ́lẹ̀, tẹ́ ẹ bá ń doubt tẹ́lẹ̀, tí ò bá yé yín tẹ́lẹ̀, tẹ́ ẹ bá sọ pé àbí báyìí ni àbí báyìí kọ́ tẹ́lẹ̀, mo fẹ́ kẹ́ ẹ gbọ́ mi lálẹ́ o. Tí ẹ bá ń wò wípé àwọn fámílì Timothy ni wọ́n ṣòfò ọmọ, mo fẹ́ kẹ́ ẹ gbọ́ mi lálẹ́ o. Tí ẹ bá ń wò pé àwọn fámílì Timothy lọ́fọ̀ ṣẹ̀, mo fẹ́ kẹ́ ẹ gbọ́ mi lẹ́nu. Tí ẹ bá ń wò pé kò kàn yín, mo fẹ́, if you stumble on this particular show, please share it like you never share anything before. Tí ẹ bá stumble on this show, ẹ máa share it like bóyá tẹ́ bá share it wá fún yín ní millions of dollars, millions of pounds sterling. Bóyá tẹ́ bá share it wá fún ẹ share it jù bẹ́ẹ̀ lọ. Gbogbo ẹni tẹ́jẹ̀ bá ń sàn lára rẹ̀, tí veins ẹ̀ tó ń lọ tó yẹ pé ẹ̀jẹ̀ ló ń ràn nínú veins ẹ̀, gbogbo ẹni tó kúnlẹ̀ bímọ àbẹ́ni tí wọ́n kúnlẹ̀ bí, oh my God, báwo làwọn èèyàn ṣe lọ dájú tó báyìí? Ṣé torí owó àbí torí kẹ́ni? Ṣé torí owó tá ti ní ta fẹ́ maintain tàbí kó wálẹ̀ ni, àbí torí òkìkí àbí torí ipò? Autopsy result is out. But a ti gbọ́ àwọn nǹkan kan, a ti mọ àwọn nǹkan kan nínú autopsy report tó jáde. Oh my God. So àwọn ẹni yìí mọ̀ báwọn ṣiṣẹ́ yẹn, àwọn náà dẹ̀ fẹ́ máa mí, wọ́n fẹ́ máa ṣayé, wọ́n fẹ́ máa lò gbà, wọ́n fẹ́ jẹun wọn, wọ́n fẹ́ sùn kán forí lóṣùká. Kò possible, kò ní ṣe ṣe. Wọ́n máa pa Timothy nìkẹ́. Àwọn result tààrí rẹ̀. Result àkọ́kọ́ fi yé wa wípé wọ́n gba ẹ̀jẹ̀ Timothy,
ta ló gba ẹ̀jẹ̀ Timothy? Wọ́n take time wọn láti gba ẹ̀jẹ̀ Timothy. Níbi ọwọ́ tán Timothy wọ́n yọ nǹkan bẹ́ẹ̀. Wọ́n dẹ̀ kán eegun ẹsẹ̀ Timothy, eegun itan rẹ̀, wọ́n break eegun itan méjèèjì. Ṣé ó fọwọ́ rọrí kú eegun itan méjèèjì fi break? Ó fọwọ́ rọrí kú náà yọ nǹkan níbi itan ẹ̀ lọ́wọ́ sàlẹ̀. Timothy, oh my God, autopsy result reveal wípé Timothy ó ti sùn lọ, ojú oorun ni wọ́n ti fọ́ nǹkan mọ́ Timothy lórí, wọ́n la nǹkan mọ́ lórí, ó fọwọ́ rọrí kú ni wọ́n la nǹkan mọ́ lórí. Níbo ni Timothy sùn sí tí wọ́n ti la nǹkan mọ́ lórí? Ó máa ṣe lóòtẹ́ẹ̀lì Adédoyin, lóòtẹ́ẹ̀lì Dr. Abdulrahman Adédoyin Adégòkè, ní Hilton Hotel tó wà nífẹ̀ẹ́, wọ́n dẹ̀ la nǹkan mọ́ Timothy lórí láti ojú oorun. Ilé ìyàtọ̀ sí tá a sọ tẹ́lẹ̀, kódà tá a sọ tẹ́lẹ̀ gan ó tún kéré sí rìsọ́ọ̀tì tá a gbọ́. Wọ́n fọ́ nǹkan mọ́ Timothy lórí ni ó ti sùn lọ, wọ́n fọ́ nǹkan mọ́ lórí. Ẹ̀jẹ̀ Timothy ló sì ṣòfò, ẹ̀jẹ̀ rẹ̀ ṣòfò títí tẹ́mi fi bọ́ lára rẹ̀. Ó lùsẹ̀ ẹ̀jẹ̀ púpọ̀ níbi tẹ́jẹ̀ yẹn wá wà, àmọ́ ta ló gbé ẹ̀jẹ̀ yẹn? Kí ni wọ́n fi ẹ̀jẹ̀ yẹn ṣe? Níbo ni wọ́n dà sí? Mo tẹnu mọ́ fún yín, mo ní blood bọ̀bọ̀ yìí soak with cloth, aṣọ bọ̀bọ̀ yìí ó soak with blood. Sígbà tó jú mi ò deceive mi, mo ti sọ fún yín pé ẹni tó bá fẹ́ rí picture kó sọ fún mi, I will send it to you. Mo ní aṣọ bọ̀bọ̀ yìí ó soak with blood. Owó ìsàlẹ̀ soak with blood. Aṣọ owó ẹ̀mí, aṣọ owó òkè náà soak with blood. I told you, I said it. Fọ́ nǹkan máa lórí látọjú oorun, láì ṣe wúrẹ́, láì ṣàgùntàn, láì ṣe kú. Oh my God, what a life. Ọmọ Timothy wá wo picture, èmi àtẹ̀gbọ́n rẹ̀ ń wo picture. Ọmọ Timothy wá wo pé, is this not my daddy? It's not your daddy. No one should lie for me here. Oh. Someone should not tell me lies. Oh. Because this clothes look like my daddy's clothes. My daddy has a cloth like this. And the guy lie down helplessly. He could not help himself. He's gone. Sleeping in an hotel. Wọ́n fọ́ nǹkan mọ́ lórí. Àlè sọ bóyá ẹni bóyá gini. Wọ́n fọ́ nǹkan mọ́ lórí látọjú oorun. Ẹ̀jẹ̀ ara ẹ̀ dẹ̀ ṣòfò. Wọ́n dẹ̀ yọ nǹkan bí itan, wọ́n dẹ̀ eegun itan rẹ̀ ó kán. Díẹ̀ tá a rí gbọ́ nìyẹn. Tí mo bá tún gbọ́ sí màá jẹ́ kẹ́ gbọ́. Wọ́n pa Timothy ni o, kò fọwọ́ rọrí kú o. Ilé ẹjọ́ ṣe wá ní k'Adédoyin ọmọ lọlé torí pé ó ní hypertension àti diabetes. Torí náà ni máa bí yín fún ẹjọ́ tí adájọ́ dá wípé kí Adédoyin sì wà níbi tó wà. Ṣé ẹ ti rí pé orí adájọ́ tó ní k'Adédoyin wà bẹ́ẹ̀ yẹn, orí rẹ̀ ò yí, orí rẹ̀ pé ọmọ tó ṣe. Ṣé ẹ ti rí pé IG tó ní kí wọ́n lọ gbé Adédoyin wá láti Òṣogbo wá sí Àbújá, ṣé ẹ rí pé ọmọ tó ṣe. Woman, as soon as possible, a máa gbọ́ official presentation of autopsy lórí Timothy Adégòkè. Èyí tí mo gbọ́ bí mo ṣe ń gbọ́ náà ni mo mú wá sí ti gbọ́ yìí. Because mo láti gbọ́, I have to indict the family. Tí wọ́n bá tètè fún mi ní report, mo láti indict wọn, mo láti sọ fún wọn pé kí wọ́n jẹ́ ká mọ̀ ṣe bí wọ́n sanwó fún pathologist wọn.
They pay to their pathologist. Their pathologist is entitled, is answerable to them. Result lélẹ́yìí. Èmi mọ̀ wípé result yẹn bad. Result yẹn is very, very bad. Timothy ò fọwọ́ rọrí kú. Now established. The established fact ni pé Timothy ò fọwọ́ rọrí kú. Ó yá ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ dìde nílẹ̀ yá àti lókè òkun. Ó yá ẹ tún já ṣe bá ṣe máa ń ṣe, ẹ já ṣe àyè, ẹ jẹ́ ká tún gbọ́, ẹ jẹ́ kó tún kà wọ́n láyà mi tí wọ́n wà pa àti gbọ́ káwá mọ next thing to do. Timothy ò fọwọ́ rọrí kú. Hòtẹ́ẹ̀lì Adédoyin ló kú sí. Wọ́n yọ orúkọ ẹ̀ kúrò nínú lodgers book. Wọ́n ní kò lodge sọ́dọ̀ àwọn. Wọ́n deny rẹ̀ nígbà táwọn ẹbí rẹ̀ wá dọ́dọ̀ wọn. A kò yà ọ̀dọ̀ àwọn ọlọ́pàá. Anti-kidnapping squad. Àwọn lájọ lọ sí police bank tá a fi rí àkáǹtì wípé Timothy send owó sẹ́nìkan. Ìgbà yẹn la tó mọ̀ wípé ó send owó sí yẹn ká tó trace ẹ̀ tó send owó sí dé hòtẹ́ẹ̀lì Adédoyin. Ìgbà tá a trace ẹ̀ débẹ̀ ló ní wọ́n sòun jẹ́jẹ́ ní kó gbàgà sí lọ́wọ́. Èèyàn kan tó ń lo fóònù Timothy lẹ́yìn tí wọ́n pa tán ní ìlú tó mú un lọ à ń pè ó ń gbé ìgbà tó rí pé wọ́n ń pe fóònù yẹn tí wọ́n má bàa track ẹ̀ ó dismantle fóònù yẹn ó dànù laptop Timothy everything wọ́n bi wọ́n léèrè commissioner of police Ọ̀ṣun state wọ́n àwọn ẹbí Timothy bi léèrè pé wọ́n bá wọn béèrè níbo ni wọ́n da gbogbo nǹkan rẹ̀ tó kó lọ́wọ́ laptop everything bó náà dá sí wọ́n níbi táwọn ṣe sí náà làwọn dá gbogbo ẹ̀rù sí. At the end of the day àwọn kan tún ní àwọn local government àwọn kan tún ní àwọn ọlọ́pàá mọ̀ rẹ̀ wọ́n tún ní wọ́n mọ̀ sí gbogbo tá a gbọ́ tán kú olóṣogbo kéèsì sáà ń rí ibùra wọn ó ń rí ibùra wọn bí ó ṣe máa rí ibùra wọn náà rí tá a fi rí di òtítọ́ till this present moment àti ìmọ̀ kankan nípa CCTV tó wà lóòótọ́ yẹn once again ẹ̀yin ọlọ́pàá kọ́ọ̀lù ọ̀gá Adédoyin ẹ bá wa yẹ̀ wò tẹ́ ẹ bá yẹ kọ́ọ̀lù ọ̀gá Adédoyin wò ẹ mọ ibi tí Abdulrahim ọmọ rẹ̀ wà tán bá sọ pé Abdulrahim ló pa Timothy mo wo Abdulrahim yẹn náà mo picture rẹ̀ tẹ́ bá fẹ́ rí ascended sí jákèjádò àgbáyé Abdulrahim Adédoyin Adégòkè orúkọ rẹ̀ Abdulrahim Adédoyin ní orúkọ rẹ̀ tó bá yẹ pé Abdulrahim náà ló pa Timothy kí ló dé tó fi pa ẹ bá wọ kọ́ọ̀lù ọ̀gá Adédoyin kése lórí fóònù ẹ̀ lẹ́tì wò ẹ bá wa wò ó ní telecommunication company tí ẹ bá wọ kọ́ọ̀lù ọ̀gá Adédoyin ní telecommunication company ẹ máa mẹ́ni tó pa Timothy very simple case sir tí ẹ bá wo kọ́ọ̀lù ọ̀gá obìnrin tí wọ́n sẹ́ni owó sàkáǹtì ẹ̀yẹn ẹ máa mẹ́ni tó pa Timothy very simple case sir tí ẹ bá wo kọ́ọ̀lù ọ̀gá fáà tó mú fóònù Timothy lọ tó ń lọ lò ó níbi bolo ti lọ lò náà léjìgbò tẹ bá wo kọ́ lọ gẹ̀ ní ẹ má wo kọ́ lọ wọn lórí fóònù wọn o check the WhatsApp call lọ check the WhatsApp text check the text message real text message SMS ẹ dẹ̀ text WhatsApp message àti WhatsApp call ẹ check everything ní telecommunication company tí gbogbo wọn bá ń lò ẹ bá wa yẹ̀ wò dáadáa tẹ bá yẹ kọ́ lọ gbogbo wọn wò pátápátá ẹ máa mọ ibi tá drawing wà ẹ máa mẹ́ni tó pa Timothy ẹ máa mọ̀ bóyá Adédoyin lọ́wọ́ ń bẹ̀ àbí ò lọ́wọ́ ń bẹ̀ we need to know all this ẹ jọ̀ọ́ ẹ bá wa go further ẹ jọ̀ọ́ láti bá wa invite gbogbo àwọn tí wọ́n sun hòtẹ́ẹ̀lì yẹn mọ́jú bí wọn ò bá rí wọn direct wọ́n gbọ́ díẹ̀díẹ̀ wọ́n máa gbọ́ àwọn nǹkan kan tí wọ́n máa dúró yẹn ó ṣeéṣe kí wọ́n rà àwọn nǹkan kan ẹ bá wa invite wọn ẹ bá wa dá Adédoyin dúró tí ó fi sọ bí tí CCTV wà kó júwe ibi tí CCTV yẹn wà kó sọ reason náà fi remove CCTV tẹ́ fi dismantle gbogbo CCTV CCTV wà ní ẹ̀ CCTV wà ní square CCTV wà ní gbogbo ibi tó ń ní reason tí ò fi wá sí CCTV mọ́ lóòótọ́ yẹn we care to know a jẹ́ pé the action has been premeditated kan tó carry it out ẹ bá wa béèrè gbogbo àwọn eléyìí à ń bẹ̀ nítorí Ọlọ́run ni a mọ̀ pé ṣẹ́ yín ni a sì mọ̀ pé ẹ lè ṣe Ọlọ́run ó dúró tì yín wọ́n pa Timothy ní o gbogbo èyí tẹ́ dúró de autopsy report wọ́n pa Timothy ní mo tún padà bọ̀ nítorí ó súnmọ́ ká tún gbọ́ mi yóò bá fi tún déédéé àkókò yìí lọ́la a wà lẹ́nu iṣẹ́ àwọn ọlọ́pàá ń ṣiṣẹ́ tiwọn àwa náà ń ṣiṣẹ́ tiwa wọ́n pa Timothy ní o gbogbo èyí tẹ́ wá jẹ́ bloggers throughout the world ẹ bá mi share ẹ máa bá mi share ẹ máa bá mi share ẹ máa bá mi share